ìgbà tí ìyá wa Mama G láti ìlú Ẹdẹ tó ti fi mí joyè ọba Ẹdó mi ò mọ ọwọ́ ni wọ́n máa ṣẹ̀dọ̀ owó sí mi mẹ́mẹ́ wọ́n ní wọ́n máa ṣẹ̀dọ̀ owó sí mi kí n máa fi jẹun mi ò rí kankan ó lè àlọ́ Mama G owó tẹ́lẹ̀ máa ṣẹ̀dì sí mi kí n máa fi jẹun mi ò rí kankan ẹ ti ṣẹ̀dì ẹ̀ àwọn tẹ́ kó ló jẹ́ mọ́lẹ̀ ẹ jẹ́ kí n pé àkáǹtì bà mí kí n ṣẹ̀dì ẹ̀ sí yín ẹ káre mo sọ bẹ́ẹ̀ pé Mama G wọ́n kọjá ojú ẹ̀ láti ìgbà tó ti fi mí joyè ọba Ẹdó mi ò gbádùn ara mi. Oh my God. Fùfú láàárọ̀ ẹ̀bà lọ́sàn-án gàrí àti kúlí lóru ìgbà ó lè fò níbàyẹ ẹnu mi jẹ́. mo lọ síbi bẹ́ẹ̀ sì dènà ṣé wàá rí lẹ́ni February 8 ọdún 2025 tá a wà yìí òun ni oh God mo rọ́mọkẹ́ Àníkẹ́ Adé ọmọ wọn ní mòró àtètè kan lágbára Elédùmarè ó ti mọ́dọ̀ ọjọ́ ìbí eléyìí ó ti mú jẹ òní tẹnugbó bí ọwọ́ ó sì ní ṣubú ara òní ṣubú ẹ̀mí ó wàá ní kàndínú yọ wàá ṣe 150 wàá ṣe 239 wàá ṣe 399 years lágbára Elédùmarè àyúnbọ̀ lọ́wọ́ yẹnu ó máa lọ rí ó máa bọ̀ rẹ̀ so wá rí on behalf of ìyá wa Mama G láti ìlú Ẹdẹ àwọn ní ọmọ Ẹdẹ ọmọ ọ̀tá fàṣọrò kẹrin ìbọlẹ̀ ọmọ Bàrínlọ́lá ógọ̀ ẹlẹ́gbàá ni ó lọ pẹ́ ìyá wa Mama G àfúnimáwo bẹ̀ ó ní ká wíṣì ìyá wa Mọ̀rọ̀mọ̀kẹ́ Àníkẹ́ Adé ní happy birthday to you long life and prosperity fùfú ti fẹ́ bá yé ẹnu mi jẹ́ ìgbà ọdún kan ni I like you I like your conflation jẹ́ kí n pé ọmọ tí mo gbé birthday kéèkì àlọ́ bóun ni mo ṣúrù ẹ dákun kí ní birthday kéèkì Mọ̀rọ̀mọ̀kẹ́ bó ló gbé sí ẹ̀fọ́ ti balẹ̀ mo gbé ìyá ẹ ṣe pínpín wá ìyá ẹ ṣe pínpín wá ebi pa mí àwa fẹ́ jẹyàn ìyá ẹ ṣe pínpín wá wo ẹ̀gbá mi ní mọ́ sọ́ọ̀rì ẹ̀gbá mi níbi bẹ́sídẹ̀ẹ́ mo fẹ́ sọ ó ti jẹ́ kí n sì sọ.